Only Jesus TV. Ẹ wo Mallam Yusuf Akadip kì máa ń ṣe aṣòdì sí Kristi, kì í ṣe aṣòdì sí Kristi o. Ó jẹ́ ẹni tó jẹ́ pé ó bọ̀wọ̀ fún Jésù Kristi, tí kì í ṣe antichrist o, kì í ṣe antichrist rárá. Ẹ wo Alhaja Mewolaka, àwọn ni wọ́n jáde o, tí wọ́n sọ̀rọ̀ yìí fún gbogbo ayé ní orúkọ Mallam Yusuf, pé Mallam Yusuf kì í ṣe antichrist bí èèyàn ṣe bẹ́ẹ̀ ṣe lérò. Kí wá ní àlàyé tí wọ́n ní, ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ láti lè convince gbogbo àwọn ọmọ Nàìjíríà, gbogbo èèyàn pátápátá, pàápàá jùlọ àwa Kristẹni, pé Mallam Yusuf wọn kì í ṣe antichrist. Ẹ jẹ́ ká dìjọ gbọ́, bóyá wọ́n rí ọ̀rọ̀ yẹn sọ tàbí wọn ò rí sọ, bóyá wọ́n ní point tàbí wọn ò ní point. Ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral gan. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ká dìjọ gbọ́ ọ̀rọ̀ yìí, torí ẹ̀yin náà ẹ máa fún wọn lésì o ní comment section. Ọ̀rọ̀ ìjà kọ́ o, ọ̀rọ̀ ìjà kọ́ rárá, ọ̀rọ̀ ìbú kọ́. Ẹ wá gbọ́ àlàyé wọn, ṣé wọ́n rí sọ, bí wọ́n ṣe sọ tí wọ́n gbẹnu Mallam Yusuf sọ̀rọ̀ pé wọ́n kì í ṣe aṣòdì sí Kristi. Àlàyé báyìí nǹkan báyìí ni wọ́n gbìyànjú láti sọ. Àwọn èèyàn ló ṣì wọ́n túmọ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, tó bá yẹ pé bẹ́ẹ̀ kọ́, ẹ jẹ́ ká dìjọ gbọ́ wọn. Ó yá lókè lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nǹkan tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ sọ nítorí ọjọ́ tó máa kù èmi nìkan àti ẹ̀yin nínú sàárè tí gbogbo ẹbí àti ará tí wọ́n á lọlé. Tákù àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí àti iṣẹ́ ọwọ́ mi tí màá dẹ́ kéré ẹ̀ níwájú Ọlọ́run Ọba. Ó máa ṣòro díẹ̀ because opinions have been formed. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ ṣe é, nítorí tí mi ì bá tún ṣe àbòsí ni. Product Akadip ni mi. Ọ̀pọ̀lọpọ̀ nígbà tó ṣe marriage ló di mùsùlùmí rárá. Mo sì dún mùsùlùmí for over 4 years kí n tiẹ̀ tó pàdé ọkọ mi rárá. Tí Ọlọ́run bá dẹ̀ fẹ́ fún èèyàn ní ládá wípé ọmọdé ìdí mùsùlùmí, Akadip lọ́lọ́run ó fún. Because I was one of the students and I'm still one of the students. Ẹ̀dẹ̀ wá gbọ́ mi dáadáa. Kò sí ẹ̀dá Ọlọ́run alààyè tí a bí tàbí tí a dá tó máa dúró níwájú mi tó máa insult Christianity religion. Ká tún jọ rẹ̀ mi mọ́ láyé. Because insulting Christians means you are insulting my brothers, my sister, my father, and my mother. Mi ò lè wà ní abẹ́ Akadip kí n máa gbọ́ ọ̀rọ̀, kí n wá máa gbọ́ kó máa insult Jésù Kristi, kí n wá sọ wípé ọjọ́ pé màá gba Islam lọ́wọ́ ẹ̀ rárá. Gbogbo àwọn fídíò tó ń cut and join tí wọ́n fi ń hàn, èmi wà lábẹ́ preaching yẹn. Cut and join ni. Cut and join náà ogun ẹ̀ ti jà mí rí. Tẹ́ ẹ bá rántí, lórí ìkànnì yìí náà ti cut and join nínú ọ̀rọ̀ tí mò ń sọ nípa òṣèlú, tí wọ́n ní Mewolaka sọ wípé kí gbogbo ìyálé ilé lọ kú. Ó dàbí ogun bí ní orí ìkànnì yìí gbà yẹn, kó tó di wípé àwọn èèyàn dáadáa bẹ̀rẹ̀ sí ní gbé full video yẹn jáde kí àwọn èèyàn tó sinmi. Ní orí ìkànnì yìí ni wọ́n ti gbé voice mi jáde tán ló ń bú ìyáálé ẹ̀. Nígbà tá àṣírí tú tán, òkú òru la ṣe, tá a mọ ibi tógun ti jà wà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fídíò tí wọ́n gbé kiri tó ń sọ wípé Mallam Yusuf Adépọ̀jù Akadip ó bú Jésù. Comparative religion ni Mallam Yusuf fi máa ṣe dáwà ẹ̀. Nínú fídíò yẹn, he was actually talking about iyì tí Ọlọ́run gbé fún Jésù gẹ́gẹ́ bí òjíṣẹ́ rẹ̀. Ẹ gbọ́ mi dáadáa. Mallam Yusuf kọ́ ló sọ wípé òjíṣẹ́ Ọlọ́run, òun kọ́ ló sọ wípé prophet ni Jésù. Alukurani ló sọ bẹ́ẹ̀, ẹ̀sìn tiwa ló sọ bẹ́ẹ̀, pé Ọlọ́run ò bímọ, ẹnìkan ò bí. Ìgbà tó ń ṣe dáwà fún àwọn Kristẹni tí ó ń try láti fọ àwọn mùsùlùmí mọ́, wípé mùsùlùmí tí ò bá reference Jésù Kristi tàbí any of his prophets like Moses, David, Elijah, Job, wípé kì í ṣe mùsùlùmí gidi, wípé àwa mùsùlùmí gan
a reference Jésù, a respect Jésù, a bọ̀wọ̀ fún Jésù ju àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n jẹ́ Kristiẹni lọ. Níbẹ̀ ló ti kó àti àwọn Bible yẹn síta wípé because of republishing tí oníkálukú ní King James version, kíní kan version, there are some statements written in the Bible to portray Jésù as who is not. But how can you say a old Jesus went into the farm? Ó lọ ya àgbàdo. A old Jesus ó lọ mú kẹ́tẹ́kẹ́tẹ́ by telling that person pé Ọlọ́run ní fi ṣe without proper negotiation. Wípé no, there is a misinformation, error ni lọ́wọ́ àwọn tí wọ́n tú Bible kan tí wọ́n tú kọ tí wọ́n gba àwọn èèyàn láyè láti tú ìṣe sí so many languages. Ẹ rántí àwa Yorùbá gan discover wípé error wà nínú tí Àjàyí Crowther sọ tó pe el kìíní ní ọ̀run àpáàdì tí wọ́n jẹ́ ká mọ̀ pé àpáàdì is just like àtùpà kékeré tó ń jó. That was what he was doing. Mallam Yusuf Adepoju will never insult Jesus nítorí pé ọjọ́ tó bá insult Jésù ó ti tàpá sí òfin Ọlọ́run wípé a gbọ́dọ̀ tàbùkù any of the prophet of Allah. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ló ń pe àwọn ẹnìkan pè wọlé tó ń sọ wípé dídìrín làwọn Kristiẹni, ẹni tó kọ́ọ̀tì kìíní yẹn kò gbé previous caller jáde. Ohun tó bí ọ̀rọ̀ yẹn ni pé lẹ́yìn gbogbo àlàyé yẹn a Christian brother called and was raining curses and abuses on Mallam Yusuf Adepoju. Ìyẹn dẹ̀ wo wípé òun wà lórí media kò gbọ́ òun ò gbọ́dọ̀ bínú. He was just laughing. Kí another Muslim tó rò wípé òun fẹ́ gbèjà Mallam Yusuf kó tó pè wọlé lẹ́yìn ìgbà tẹ́yìn lọ tó ní dídírín làwọn Kristiẹni yìí ládùú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Òun ni Mallam Yusuf fi ṣe ń rẹ́rìn because téèyàn bá rẹ́rìn ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkú ẹ̀rín náà fi ń rín. I'm not saying this to cover him. Òun fúnra rẹ̀ ó jẹ́ èèyàn kan tí ò ní ṣàlàyé tó máa fi ìjà fọlọ́run jà. But I think I hold Akadip, not even Mallam Yusuf, that tí n bá pè èèyàn ní orísun mi, tí n bá pè èèyàn ní bàbá mi nínú Islam, tí àwọn èèyàn dẹ̀ ń parọ́ ọmọ torúkọ ẹ̀ ń bàjẹ́, I think I owe him that much. Ó wá kù sí ọwọ́ àwọn ènìyàn láti fi etí ìfẹ́ gbọ́ àbí fi etí ìkórìíra gbọ́. Ohun tó ṣẹlẹ̀ sí Mallam Yusuf yìí ogun lé ni. Àwọn mùsùlùmí ẹgbẹ́ wa náà tí wọ́n fẹ́ ba iṣẹ́ dáwà ẹ̀ jẹ́, àwọn ni wọ́n cut tí wọ́n join tí wọ́n wò wípé a máa jẹ́ kí àwọn Kristiẹni yìí jẹ́. Àwọn mùsùlùmí ẹgbẹ́ wa ló pè ní antichrist. Ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ ń gbọ́ wípé Mallam Yusuf bú Jésù òun insult Christianity religion. Àyè sọ ó sọ bẹ́ẹ̀ fídíò náà rí bọ́ ṣe kọ́ ti ó sọ bẹ́ẹ̀ mo dẹ̀ ti máa yí látẹ̀ ní lọ ó sọ bẹ́ẹ̀. Bọ́rọ̀ ṣe ń travel nìyẹn. Mallam Yusuf will never insult Jesus. Kí èmi tí a bí nílé Kristiẹni tí mo nífẹ̀ẹ́ bàbá àti ìyá mi àti àwọn ẹ̀gbọ́n mi àti àbúrò mi kí n gba ẹ̀sìn sílá kí n tiẹ̀ fi etí sí nǹkan tó ń sọ about lawsuit. Tí òbí bó ṣe raise àwa nílé wa tí òbí wa àti àgbàlagbà míì bá ń jà kò kàn wá, a gbọ́dọ̀ dá sí, òfin ilé wa ni. A dẹ̀ gbọ́dọ̀ má rí ẹni tó ń bá dádì wa àbí mọ́mì wa jà lọ́jọ́ kejì ká má kì àfi tá a bá kì tí ò bá dá wa lọ. Mallam Yusuf ní àwọn gbọ́n mi sí kan omi ò tó pẹ̀lú àwọn tí wọ́n jọ pé ara wọn ní àgbà Islam ní ohun kan mi ò gbọ́dọ̀ dá sí gẹ́gẹ́ bí ọmọ tá a bí nílé rẹ̀ tó lẹ́kọ̀ọ́ mi gbọ́dọ̀ take side. But lórí lawsuit mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ó ń gbéyàn lọ kóòtù ó kidnap èèyàn. Ohun tí àwọn tó ń bájà fẹ́ kẹ́ ẹ believe nìyẹn. Ogun ẹnu ó jẹ́ àyànjú ogun ìbọn àti àdá lọ. But I want you to know this. Kó tó di wípé Mallam Yusuf bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti sue àwọn èèyàn fún defamation, ayé tí ẹ̀gán ti fẹ́ bàjẹ́. Dídákẹ́ má dá wọn lóhùn má bá wọn jà má fọ ara ẹ̀ mọ́ ó ti fẹ́ ba ayé tí ẹ̀ jẹ́ ó ti fẹ́ ba ayé ẹbí ẹ̀ jẹ́ ó ti fẹ́ ba orúkọ bàbá ẹ̀ jẹ́. Kí àwọn èèyàn tó sọ wípé ṣé bó ṣe máa rò kódà ó ti dé airport tí wọ́n ti sọ wípé wọ́n ní terrorist nìyẹn tí wọ́n dá dúró for hours tí wọ́n search ẹ̀ kó tó wù wípé nítorí àwọn ọmọ mi nítorí ọjọ́ ọ̀la mi gbogbo àwọn tó ń bà mí lórúkọ jẹ́ máa gbé wọn lọ kóòtù kí wọ́n wá provide evidence tí a bá dẹ̀ rí ẹnikẹ́ni ní ọjọ́ iwájú ibi tó ti ń dúró dè mí máa tender ẹ̀ as proof wípé a lọ kóòtù o. Ìbanilórúkọ jẹ́ lásán ni nǹkan tí màá kàn sọ nípa nìyẹn ni. Àdẹ lè tàyàn lọ́fà tàbí ká mẹ́gbàá dání ká máa na ọmọ ká máa tún sọ fún ọmọ wípé kó má kéé. Ó lè bú mi lọ́dún mẹ́wàá kí n má sọ̀rọ̀. Ohun tó dẹ̀ bú mi fún ó lè bú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi fún oṣù kan kó lòun ò ní gbà. Oníkálukú ló mọ bó ṣe ń react. Àwọn ọlọ́pàá tẹ̀ ẹ̀dẹ̀ sọ wípé Mallam Yusuf ní agbára lórí ọlọ́pàá kan.
ọlọ́pàá Nàìjíríà wọ́n á ṣe iṣẹ́ wọn bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ gẹ́gẹ́ bí òfin ṣe ní kan ṣe. Kò sí individual tó ní agbára láì ṣe president àbí governor. Kódà president àti governor gan, they must command the police force according to what the law says ni. Gbogbo ohun tó ń sọ yìí èso lásán ni. Mo wá sọ fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Kristiẹni, Mallam Yusuf kò tàbùkù ẹ̀sìn yín, kò insult Jésù, nítorí wípé tó bá insult Jésù kò ṣe ẹ̀yin nìkan, ó ṣe Ọlọ́run ọba tó dáa, ó ṣe Allah tó lóun bọ tó lóun sìn. Mo dẹ̀ sure wípé Mallam Yusuf ò ní fẹ́ rí ìbínú Ọlọ́run. I hold academic this much. Wọ́n rán mi lélẹ̀, kò sẹ́ni tó bẹ̀ mí lélẹ̀, but ẹni bá mọ rere, Bíbélì yìí ní ẹni tó bá mọ rere tí ò ṣe, ó ní ó bá mọ rere tí ò bá ṣe, ó ní ẹ̀ṣẹ̀ ni. That was why I said, let me just come and clear this. Ẹni tó bá máa gbọ́ á gbọ́ o, ẹni tí ò bá dẹ̀ ní gbọ́, tó jẹ́ pé ìdùnnú ẹ̀ ni wípé yes afẹ́kàn yé tiẹ̀, kò ní gbọ́. Bọ̀ ẹ rántí bí Mallam Yusuf ṣe ní àwọn Kristiẹni tó fẹ́ convert sí Muslim, bẹ́ẹ̀ náà ni mo ní àwọn Kristiẹni tí wọ́n fẹ́ dá mi padà, tó dẹ̀ jí ọ̀rẹ́ mi nítorí pé ìfẹ́ tán ní sí mi. Let me cite an example. Pastor Nat Ọmọkẹ́ndé Adéjúwọ̀n, tó bá jẹ́ wípé achievement kan tó ní ilé ayé ni láti dá mi padà sínú Kristiẹni kí wá máa wàásù Jésù, it will be fulfilled. He loves me and he believes that Jésù tó ń tọ́wò oyin ni kí n padà kí wá máa tọ́wò, and he remains my daddy, my friend. We discuss a lot and no offense taken. Madam Bisi Aláwìyé ṣe Mewolaka bá sọ wípé mama ó yá mo fẹ́ wọ ṣọ́ọ̀ṣì yín léni, mo fẹ́ fi ayé mi padà fún Jésù. Mallam Bisi Aláwìyé wọ́n compose album fún mi and they are my friend. Ọ̀nà tí wọ́n mọ̀ tó dáa lójú wọn, tí wọ́n wò wípé wọ́n fẹ́ kí n ṣègbè, náà fẹ́ kí n tàn kí n wá mú wọn lọ́tà, rárá, ìfẹ́ ni. So if you think why tó ṣe fẹ́ convert Kristiẹni sí Mùsùlùmí, mo ní àwọn Kristiẹni náà tó fẹ́ dá mi padà. A máa ń pè ní ìjèrè ọkàn sínú ẹ̀sìn, àyìn pè ní ìjèrè ọkàn fún Jésù, àwọn á pè ní dáwà. Ẹni lọ sí kínní lọ wá gbogbo àwọn àgùntàn tó ti sọnù. Is that not what the Bible say? Bẹ́ẹ̀ náà ni Mallam Yusuf àtẹlẹ́sìn kẹta àti Kristiẹni tó bá jèrè ọkàn wọn sínú Islam ládàáni níwájú Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yín, nítorí gbogbo ọ̀rọ̀ tó bá ti ẹnu wa jáde, rumor ni, propaganda ni, manipulating ni, gbogbo ẹ̀ la máa jíyìn níwájú Ọlọ́run ọba. Mallam Yusuf is not an antichrist. He loves Jesus. He respects Jesus. And he will never insult Jesus. Not because he fears anybody, but because he fears Allah. And that is one of the laws. Òfin tí Ọlọ́run gbé kalẹ̀ fún gbogbo Mùsùlùmí àgbáyé. Mewolaka lórúkọ tèmi. I am proudly a product of academic. And Mallam Yusuf is my father and will remain my father in Islam. And we both love Jesus. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun gan gbogbo àwa àtàdìjọ farabalẹ̀ tí a gbọ́ àlàyé Alhaja Mewolaka lórí Mallam Yusuf pé wọn kì í ṣe antichrist, pé dáwà tiwọn ó dó lórí comparison, pé kí wọ́n máa fi nǹkan ṣe àkàwé nǹkan. Nǹkan kan tí mo fẹ́ jẹ́ kó yé wa, kó dá wa lójú ní kúkúrú ráńpẹ́ tó ń fẹ́ kẹ́ ẹ dá sí, mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù, òun ni pé ṣé àwọn nìkan ni àáfàá ni? A rí àwọn àáfàá tó jẹ́ pé wọn ò kọjá Kùránì. Ohun tí Ànábì sọ pé kó kàn àwọn èèyàn ni wọ́n ṣe kí ni wọ́n orí ẹ̀ ni wọ́n dúró lé. Iṣẹ́ rere Ànábì, ohun tí Ànábì gbàgbọ́ lé lórí, ohun nìkan ni wọ́n dúró lé lórí. Now iṣẹ́ dáwà tẹ́wá ní Mallam Yusuf ń ṣe yìí náà, ṣèbóun náà ló ń dá ogun sílẹ̀ báyìí tí ó fi tó mú káwọn èèyàn gbàgbọ́ yìí pé ọ̀tá Jésù ni wọ́n, pé antichrist ni wọ́n. Alhaja Mewolaka sọ wípé àwọn èèyàn ò gbọ́ wọn kì í gbọ́ wọn délẹ̀, pé àwọn ọmọ wà ní gbogbo abẹ́ dáwà tí wọ́n máa ń ṣe yẹn, pé pé bí àwọn èèyàn ṣe èrò kan ni bẹ́ẹ̀ kọ́ lórí, pé àwọn èèyàn ló ń túùsì ọ̀rọ̀ wọn pé Jésù ń yàgbàdo, ó jalè níbẹ̀ yẹn, nígbà tó jẹ́ pé kì í ṣe ẹ̀sìn wọn. Kí ló dé tí wọ́n lọ sínú Bíbélì tí wọ́n máa dó lórí Kùránì? Kò sí bí èèyàn ṣe máa gbà wọ́n gbọ́, torí èèyàn tó bá máa túmọ̀ Bíbélì yóò tú nínú ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Bíbélì ò kì í ṣe newspaper tíyàn kàn máa kà tó kàn máa sọ̀rọ̀ gbúrúgbú lọ. Nítorí náà nǹkan, àmọ̀ràn tèmi fún Mallam Yusuf, kí Alhaja Mewolaka kí wọ́n sọ fún wọn pé kí wọ́n dúró lórí ẹ̀sìn wọn, kí wọ́n dúró nínú Kùránì nìkan.
láti over 30 years ṣùgbọ́n òun náà ló ti ń fa rògbòdìyàn, ló ti jẹ́ kí oníkálukú náà dìde pé yes àkókò tó àwa náà máa ṣe kí ni a máa bẹ̀rẹ̀ sí ní dá padà fún yín. ṣé ẹ ti mọ iye ogun wàhálà tó ti dá sílẹ̀, rògbòdìyàn tó ti dá sílẹ̀, so ẹ gbà wọ́n lámọ̀ràn. èyí bẹ́ẹ̀ bọ́n ṣe ń ṣe dáwà tó tọ́kọ́ nìyẹn, kò jẹ́ bó ṣe jẹ́. ẹ jẹ́ n fi eléyìí tó kù sílẹ̀ fún gbogbo àtàlejò wo fọ́nrán yìí, kẹ́yìn náà kẹ́ dá sí ní comment section. yóò dára fún wa, ètò Ayé wa ò ní dojúrú. ẹ bá wa like fọ́nrán yìí, kẹ́dẹ̀ bá wa share bákan náà. láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.